ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ tuntun tó ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní ọjọ́ mẹ́fà sẹ́yìn ni àwọn Fúlàní wọ́n lọ àtáàkì wọn ní òkè ọdẹ ní Kwara State. Wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ọjọ́ mẹ́fà sẹ́yìn. Ẹ wá dúró ẹ̀mí tí wọ́n fi ṣòfò. Nísìnyí ìjọba Kwara State ó wá lọ sókè ọdẹ, ó lọ gbé nursery school tó wà lókè ọdẹ, ó gbé lọ sí Ìlọrin pé kí nursery school tó wà lókè ọdẹ nígbà táwọn Fúlàní wá àtáàkì wọn, ó gbé padà lọ sí Ìlọrin. Ẹ jọ̀ọ́ kí ni Ìṣẹ̀yìn, kí ni nǹkan tí gọ́fìnà Kwara State yẹn tó ṣe? Ẹgbọ́n kí ni nǹkan tó ṣe yẹn, báwo lẹ̀yin ṣe rí sí? Nígbà tí wọ́n pa èèyàn lókè ọdẹ tó dẹ̀ gbé, tó yẹ kó sẹ́ndì àwọn aláàbò síbẹ̀, àwọn ọlọ́pàá tó yẹ kó sẹ́ndì àwọn aláàbò sókè ọdẹ kí wọ́n dáàbò bo aráàlú, ó dẹ̀ gbé lọ sí skul tó wà ńbẹ̀, ó gbé lọ sí Ìlọrin. Ẹ jọ sí ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ gbà ní àbí kí ni kankan tán nídìí ní táwọn Fúlàní nídìí gangan? Ṣé mo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n ti ní prógámù ẹ̀ ńlẹ̀, wọ́n ti ya pílánù ẹ̀ ńlẹ̀. Tá a bá múra sọ̀rọ̀ àwọn Fúlàní yìí, wọ́n máa gbalẹ̀ wa tán lẹ́yọ kọ̀ọ̀kan tá à ní mọ̀. Ibi tó kàn lónìí la rí, àmọ́ ibi tó ti máa kàn lọ́la. Ẹ wo ẹgbọ́n nǹkan tí Yorùbáwùyí, ẹgbọ́n nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. Finally, èpè ti padà ja Abudulramonu o. Abudulramonu ẹni àánú, gọ́vnà Kwara State. Finally, èpè òkè ọdẹ ti padà ja Abudulramonu. Àṣírí wọn padà tú. A ti sọ fún yín pé Fulanization agenda lórí gbogbo ilẹ̀ Yorùbá ó ti wà done and dusted. Wọ́n ti ya máàpù yẹn, ó ti dúró gedegbe. Àtáàkì tí wọ́n àtáàkì òkè ọdẹ ní on the 28th of September 2025. Àṣírí Abudulramonu ẹni àánú ó padà tú o. Abudulramonu, ṣé nǹkan míì wà lẹ́yìn ikú lédè ọkọ ẹ̀ ni? Ṣé nǹkan míì wà lẹ́yìn ikú lédè ọkọ ẹ̀ ni? Abudulramonu ẹni àánú, gọ́vnà Kwara State, lórí ọ̀rọ̀ òkè ọdẹ we gather day. Abudulramonu ẹni àánú, kí la ṣe fún ẹ lókè ọdẹ? Agenda ò lè come to pass o. Ìhàyín náà òkè ọdẹ ni wọ́n ń pè bí tẹ́ lọ àtáàkì yẹn. Abudulramonu, ọkọ kúta ìkú, ọ̀rẹ́ ọkọ tí ń lọ kí ìyàwó ọ̀rẹ́ ẹ̀ lẹ́ẹ̀mẹwàá, kúlédè ọkọ ẹ̀ o, kúlédè ọkọ ẹ̀ o, kílódé ọkọ ẹ̀ o, kúlédè ọkọ ẹ̀. Ṣé nǹkan mi wà lẹ́yìn kúlédè ọkọ ẹ̀ ni? Bó sí o, gbogbo ará ayé ẹ gbà wá lọ́wọ́ Abudulramonu o. Abudulramonu ẹni àánú, wọ́n àtáàkì òkè ọdẹ, ó tiẹ̀ rárá fi pamọ́, ó rí bí kankan pé kò tiẹ̀ dọ́ọ̀jì ọ̀rọ̀ yẹn, pé kò tiẹ̀ try díẹ̀, because everything ti wà pre-planned. Abudulramonu Abudulramonu ẹni àánú, we know, a mọ̀ pé gbogbo ojú yín báyìí òkè ọdẹ ló wà. Kò kí ń ṣe ní Abudulramonu, kò ń ṣe ní lójú yín ti wà nínú òkè ọdẹ, gẹ́gẹ́ bí ojú àwọn bàbá yín ṣe wà ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá. À ń sọ fún yín pé àwọn pípù yìí kò kí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, ilẹ̀ náà ń wá. Olè, ẹ kí gbọ́ olè, 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 jàgùdà, jàgùdà páálí, jàgùdà, jàgùdà. Tó wà lókè ọdẹ yẹn wọ̀ yín lójú, ó wọ̀ yín lójú. Ẹ retí kí gba àwọn ọmọ òkè ọdẹ máa wá forí balẹ̀ fún yín lọ́rin, kò sí nǹkan tó jọ. Mo gbọ́ wọ́n ní College of Nursing lókè ọdẹ, wọ́n ló sì gbé lọ sí Ìlọrin. Abudulramonu ò tiẹ̀ dúró kíjọ́ mẹ́jọ àwọn búrọ́dà yín tí wọ́n wọlé kó kọjá. Ẹ gbà wá lọ́wọ́ Abudulramonu. Abudulramonu ò lè dúró kí ọjọ́ mẹ́jọ kọjá kí àwọn tí wọ́n kú ká tiẹ̀ sọ pé a sì ń ṣọ̀fọ̀ wọn lọ́wọ́ o. Kíjọ́ mẹ́jọ kọjá, ó sáré gbé nursing school tó wà lókè ọdẹ, ó sáré gbé lọ, ó gbé lọ sí Ìlọrin. Bó sí o, ẹ gbà wá lọ́wọ́ Abudulramonu. Abudulramonu, ọmọ òkèlè tó bá fi lè dìbò fún ẹ yóò ṣe òfò ni.
Ìlọrin nìkan ló máa dìbò fún ẹ o Abdulramonu ẹni àánú Ìlọrin nìkan ló máa di ìbò fún ẹ Abdulramonu ò ṣèyí tán Abdulramonu ẹni àánú ó ṣe eléyìí tán ó tiẹ̀ rí mú ó lè mú mọ́ra kíjọ mẹ́jọ parí ó tiẹ̀ lè dúró dógójì ọjọ́ kó mọ ẹnu ayé kú ó tiẹ̀ lè dúró ọdún kan ọdún méjì kó mú sọnù ẹnu ayé kú because agenda yẹn ti wà ńlẹ̀ ó lè ojú wọn ti ràn mọ́kè ọdẹ yìí náà ni òkè ọdẹ ni ojú wọn ti ràn mọ́kè ọdẹ òkè ọdẹ o. Tinubu Àkànbí ọmọ olódòdẹ àti gbogbo èèyàn alágbára gómìnà ẹ̀yin tẹ́ ẹ já lágbára tẹ́ ẹ já kọni ni o níbi tá a bá dé yìí ẹ̀yin tẹ́ ẹ já kọni ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ gbóńtọ́ tẹ́ ẹ láyà tẹ́ ẹ tú ọkùnrin àtẹ̀yin ìyá mi tẹ́ ẹ tú ọkùnrin tẹ́ ẹ tó bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ẹ̀yin ni mò ń bá wí o àtọmọdé òkè ọdẹ àti pòfẹ́sọ̀ àti lawyers àti àwọn ọba original ni mò ń sọ o àwọn ọba tó mọ̀ pé ọmọ aládé làwọn àwọn ọba tó mọ̀ wípé àwọn ò kì í ṣerú fúlàní àwọn ọba yẹn ni mò ń pè o torí ọba náà ní kíláàsì o class by class làwọn ọba grade by grade o làwọn ọba àṣà àwọn ọba tí mọ̀ọ́mú mọ̀ọ́lù ti ń dó mọ̀ọ́lù o I am not calling on àwọn ọba jẹ̀gbẹ̀ tí ẹ̀lẹ́ o àwọn original ọba àwọn pòfẹ́sọ̀ gidi nílùú òkè ọdẹ àti gbogbo ìgbómìnà pátápátá àtẹ̀yin tẹ́ jẹ́ olóríire ẹ̀yin olówó ẹ̀yin gbajúmọ̀ ẹ̀yin lẹ́ẹ̀kan nílùú ìgbómìnà tí ẹ ń wo wípé ọjọ́ ayé yín ẹ fẹ́ kó dáa tẹ́ bá tún wá lọ tán ẹ fẹ́ kí àtúbọ̀tán yín rádaràda ẹ̀yin ni mò ń pè o ó ti kílíyèsí yín nísìn wọ́n wọ òkè ọdẹ wọ́n pa àwọn èèyàn àwọn tẹ́rọ́rìsì wọ òkè ọdẹ wọ́n pa àwọn èèyàn ó dijọ́ kẹfà gọ́fúnà Abdulramonu ó gbé nursing school tó wà lókè ọdẹ níbi tí wọ́n ti ń kó àwọn ọmọ ní ẹ̀kọ́ nursing ní gbogbo tó yẹ pé àti Ìgbò àti Yorùbá ọmọ Ọ̀yọ́ ọmọ Ògùn Abdulramonu dẹ̀ páàkì ẹ̀ ó gbé lọ sí Ìlọrin Abdulramonu gbé lọ sí Ìlọrin o Abdulramonu ti gbé lọ sí Ìlọrin o Abdulramonu ẹni ànúmọ̀ ti gbé nursing school kéde lọ sí Ìlọrin láàrin ìjọ mẹ́fà a sọ fún yín pé ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ gbà ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ gbà Abdulramonu betrayer Abdulramonu o ẹni ànú betrayer o ẹni òfò Abdulramonu ẹni òfò ọ̀sẹ̀ òfò ni Abdulramonu mọ̀ tó ti gbé nursing school tó wà lókè ọdẹ lọ so you are telling us pé kò lè security ò lè sí lókè ọdẹ nìyẹn if you can move this ó yẹ wá kó àwọn ilé wa àwọn ilé tó wà lókè ọdẹ náà wá kó wọn lọ sí Ìlọrin Abdulramonu ẹni òfò àwọn ilé tó wà lókè ọdẹ náà wá kalẹ̀ mọ́ gbogbo ẹ̀ kó wá kó lọ sí Ìlọrin Abdulramonu ó lè kí àṣírí ẹ̀ tú èpè ló jà ẹ̀ a ti sọ wípé àṣírí yín ò ní bò sẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú bóyá pa wá lókè ọdẹ àṣírí yín ò ní bò èpè ló jà Abdulramonu o adúpẹ́ alálẹ̀ òkè ọdẹ Ọ̀ṣun o èpè mọ̀ ti jà Abdulramonu èpè ti jà Abdulramonu ẹni àánú alálẹ̀ òkè ọdẹ Ọ̀ṣun alálẹ̀ òkè ọdẹ Ọ̀ṣun o èpè jà Abdulramonu àwọn alálẹ̀ náà jẹ́ òṣè tó ṣe yìí Abdulramonu sáré gbé skul ọkọ kúta ìkú ọ̀rẹ́ ọkọ tí ń ṣe kú lédi ọkọ ẹ̀ orí pójú ẹ̀ tí ń dúdú ni orí pápá ẹ̀ tí ń ṣì ni ẹ wádìí ẹ̀ dáadáa ọ̀rẹ́ ọkọ yẹn mọ̀ nípa bí ọkọ yẹn ṣe kú
ọ̀rẹ́ ọkọ yẹn ó mọ̀ nípa bí ọkọ yẹn ṣe kú. Abdulrahman ẹni àánú, Abdulrahman ẹni àánú eléri ibú, eléri ibú. School of nursing tó gbé lọ sí Ìlọrin, à ń wò bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, bẹ́ẹ̀ ṣe fẹ́ rí ṣe, bẹ́ẹ̀ ṣe máa ṣe, bẹ́ẹ̀ ṣe máa rí ṣe, à ń wò. Tinubu Àkànbí ọmọ olódòdẹ, Tinubu tí àwọn tó bá láwọn jẹ́ lẹ́ẹ̀kan nílùú gómìnà tí wọn ò bá lè pè yín, bàbá Tinubu, mo mọ̀ pé fídíò mi máa dọ́dọ̀ yín, mo mọ̀ pé ti mẹ́mọ̀ kan tó ń jẹ́ Yorùbá Wuyì tí àwọn international body bá lè máa gbé, mo mọ̀ pé ti mọ́mọ̀ kan tó ń jẹ́ Yorùbá Wuyì. Abdulrahman tó bá bí ẹrẹ kó wá sí Amẹ́ríkà, tó bá bí ẹrẹ, tó bá bí gùdù mọ́ fádà ẹ̀, Abdulrahman Abdulrasaki, gọ́vnà Abdulrahman tó bá bí gùdù mọ́ fádà ẹ̀, gùdù tó bá bí gùdù mọ́ fádà ẹ̀ kó wá sí Amẹ́ríkà, tó bá dẹ̀ máa wọlé má jẹ́ kí n gbà tó máa wọlé o, tó bá wọlé èmi àti ẹ̀ àjọ máa gọ́ọ̀mù papọ̀ báyìí. Èmi náà wà níbí, ìyá mi ti kú, bàbá mi ti kú, so ìyá mi náà fẹ́ wá wò ní tẹ̀tẹ̀lẹ̀, ó dẹ̀ ti kú. Máa gọ́ọ̀mù mọ́ ẹ báyìí, àjọ máa ẹ̀ tara wa èmi àti ẹ̀, wọ wà ní Nàìjíríà kémi wà níbí. Yes now, Abdulrahman bàbá Tinubu Àkànbí ọmọ olódòdẹ tí àwọn èèyàn ò bá lè pè, èmi Yorùbá Wuyì, wọ́n ń pè yín, mo ń fi ìyá yín Àbíbátù Mọ́gàjí, mo fi ń bẹ̀ yín, mo wá ń fi ìyá mi Mọ́rọ́níkẹ́ Àjọkẹ́ Erin tó yẹ pé àwọn àti ìyá Àbíbátù Mọ́gàjí wọ́n jọ wà papọ̀ ni. Àkànbí, mo fi ń bẹ̀ yín, ẹ gbà wá lọ́wọ́ Abdulrahman àti ìgbómìnà state la fẹ́, a fẹ́ bá Abdulrahman ṣe. Ìgbómìnà state mo fi Àbíbátù Mọ́gàjí, mo fi bẹ̀ yín. Tinubu, mo fi Àbíbátù Mọ́gàjí, mo fi ń bẹ̀ yín, ẹ fún wa ní ìgbómìnà state. Wọ́n àtàkì Òkè Ọdẹ ní àárín 6 days tí wọ́n àtàkì Òkè Ọdẹ. Gọ́vnà Abdulrahman Abdulrasaki, gọ́vnà Kwara state, ó wá gbé nursing school tó wà lókè Ọdẹ, ó gbé kúrò, ó gbé lọ sí Ìlọrin. Ìyẹn sọ fún wa wípé, ó ti sọ fún wa wípé kò lè sí security mọ́ lókè Ọdẹ. Nursing school tó dín káwọn ọmọ ní nọ́ọ̀sì ní Òkè Ọdẹ, Ìgbò wà ń bẹ̀, ọmọ Ọ̀yọ́ wà ń bẹ̀, ọmọ Abẹ́òkúta wà ń bẹ̀, ọmọ Lagos state wà ń bẹ̀, every places ní Nàìjíríà ni wọ́n ti wá sí Òkè Ọdẹ wá kọ́ nursing tó dẹ̀ wà approved by the federal government. Abdulrahman gọ́vnà Kwara state kò tiẹ̀ lè dúró kí àwọn tí terrorist pa ní Òkè Ọdẹ kó tiẹ̀ pé ọdún kan. Láàrin ọjọ́ 6 gọ́vnà Abdulrahman ó wá múfù nursing school tó wà ní Òkè Ọdẹ lọ sí Ìlọrin. Ó wá múfù ẹ̀, eléyìí ti sọ wípé ojú Abdulrahman àtàwọn fámìlì ẹ̀ ó wà ní Òkè Ọdẹ. Mú dẹ̀ sọ, ẹ bàbá mi hashtag Tinubu, gbogbo ẹni tí ọ̀rẹ́ ẹ̀ kú tó wá lọ kíyàwó ọ̀rẹ́ ẹ̀ lẹ́ẹ̀mẹwàá, kú lédi ọkọ ẹ̀, kú lédi ọkọ ẹ̀, kú lédi ọkọ ẹ̀, á jẹ́ wípé ó mọ̀ nípa ikú ọkọ ẹni tó kú ni, ó mọ̀ nípa ikú ọ̀rẹ́ ẹ̀ ni. Abdulrahman ò rí ara gbé sí mọ́ láàrin 6 days kí terrorist wọ Òkè Ọdẹ pa àwọn èèyàn, ó dẹ̀ move nursing school tó wà ní Òkè Ọdẹ, ó dẹ̀ move ẹ̀ lọ sí Ìlọrin. Tinubu, ẹ gbà wá o, ẹ gbà wá lọ́wọ́ Abdulrahman o, ẹ gbà wá Òkè Ọdẹ lọ́wọ́ Abdulrahman o. If you stand with Òkè Ọdẹ, ẹ bá wa kọ sí comment section, I stand with Òkè Ọdẹ o. Ẹ gbà wá lọ́wọ́ Abdulrahman o. Òkè Ọdẹ ò kí ń ṣẹrú o, Òkè Ọdẹ ò kí ń ṣe ẹrú ìlú kankan, and it's a peaceful state, peaceful community. Ìlú tó wà peaceful nílùú Òkè Ọdẹ, ìlú tí ẹ lè gbọ́ pé wọ́n ń fa riot, tí wọ́n ń jà bí wọ́n ṣe kíní kan ní Òkè Ọdẹ. Terrorist wọlé, wọ́n pa àwọn ọmọ Òkè Ọdẹ 16. Abdulrahman Abdulrasaki ó ṣẹ̀ṣẹ̀ lọ síbẹ̀ lẹ́yìn ìjọ 5, àbọ̀dé ìjọ 5 tó lọ síbẹ̀ náà ló wá gbé nursing school kúrò lókè Ọdẹ. Ìyàwó
ọ̀rẹ́ ẹni ṣe é kú tá a mú ìyàwó ẹ̀ sọ́dọ̀ Abdulramonu báwo ni ọ̀rẹ́ ẹni ṣe é kú tá a máa wá mú ìyàwó onítọ̀hún sọ́dọ̀ Abdulramonu Abdulrasaki àmọ́ pé ò lè bẹ̀rù Ọlọ́run bá Ọlọ́run ló fẹ́ bẹ̀rù ó lè bẹ̀rù Ọlọ́run. Tinubu àti gbogbo ẹ̀yà alágbára òkè ọdẹ dìde ńlẹ̀ bí ẹ̀ bá wá dìde tẹ̀kọ̀ tẹ́ dìde èmi Yorùbá wuyì ẹyọ kan yìí màá dìde Sunday Igboho nìkan ló dìde fún wa ńlẹ̀ Yorùbá tó wá rèmi Yorùbá wuyì yìí náà màá dìde fún òkè ọdẹ agenda yìí sọ sí yẹ kó clear sí gbogbo ọmọ Yorùbá pátápátá wípé they have agenda wọ́n ní agenda o wọ́n lágenda abájọ wọ́n ní tán rí lókè ọdẹ ni ìlú àdùbáríkà ni wọ́n gbọ́ o Abdulramonu Abdulrasaki ọba Solomon máa ń sọ̀rọ̀ kan nígbà kan àwọn èèyàn máa ń wò láwàdà ó ní òun nìkan ni the only person tó yẹ pé tíjọba bá pa òun nǹkan máa ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ kò ní ní solution ó ní sórí èèyàn sì sí ìtọ́pa lókè ọdẹ yìí èèyàn sì tọ́pa lókè ọdẹ yìí olú máa tú gbogbo ilẹ̀ Yorùbá sílẹ̀ èèyàn 16 tí wọ́n pa ní òkè ọdẹ yìí ló máa tú gbogbo ilẹ̀ Yorùbá sílẹ̀ gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń pa gbogbo igi kọ́ tó máa ń là dáná eléyìí gangan ó ti sọ gedegbe báyìí fún wa lókè ọdẹ ó ti clear gedegbe pé Abdulramonu ó ní nǹkan kan tó ń wá lókè ọdẹ ó ti clear sí wá sí pé àwọn terrorist wá pa wá lókè ọdẹ agenda wà lẹ́yìn ẹ̀. God bless you for starting with òkè ọdẹ Abdulramonu kí ló dé tó ń kí òkè ọdẹ kú lédi ọkọ wọn lẹ́ẹ̀mẹ́wàá kí ló dé we reject you ó sí òkè ọdẹ ó kọ ẹ̀ àjẹ́ òkè ọdẹ kọ ẹ̀ ọkùnrin òkè ọdẹ kọ ẹ̀ obìnrin òkè ọdẹ kọ ẹ̀ lẹ́bọ lóògùn òkè ọdẹ akọ ẹ̀ Abdulramonu ó ti ṣiṣẹ́ èpè òkè ọdẹ ò ní jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ wàá máa ṣiṣẹ́ náà ni wàá máa ṣiṣẹ́ ní òkè ọdẹ à ní fi ẹ́ lọ́rùn sílẹ̀ àṣírí yín ò ní bò gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí bó ṣe pa ọmọ òkè ọdẹ àṣírí yín ò ní bò eléyìí tẹ́ ẹ ṣe yìí ó máa tú Nàìjíríà sí gbangba wálé à gbogbo ayé ló máa rí yín gbogbo ayé pátápátá ló máa rí yín ẹjọ́ torí Ọlọ́run ọba ẹ má gbàgbé àdúrà tí wọ́n ní ká ṣe ìwúre tí wọ́n ní ká ṣe lẹ́ni o ẹ má gbàgbé ìwúre tí wọ́n ní ká ṣe ní èní ẹ bá wa gé bíbí ẹ bá wa ṣí ẹ káàkiri wọ́n pa àwọn èèyàn 16 ní òkè ọdẹ ní 28 of September 2025 ó máa pé ọjọ́ mẹ́jọ ní ọ̀la Sunday wọ́n wá ní gbogbo ọmọ òkè ọdẹ pátápátá anywhere tó bá wà ọkùnrin ní ẹni obìnrin ní ẹni wọ́n ní make sure pé o wọṣọ white ní ọ̀la Sunday aṣọ white ẹ tó bá ní complete kódà kó jẹ́ pant white kódà kó jẹ́ singlet white kódà kó jẹ́ pé handkerchief jẹ́ kí nǹkan white wà ní ara ẹ̀ ní ọ̀la Sunday ṣùgbọ́n ní alẹ́ ẹ̀ ní Saturday wọ́n ní kẹ́ ẹ bọ́ra yín sí òwò ní òru wọ́n tó bá lè ṣe lálẹ́ bóyá o lọ síbì kan àbò lọ kíní kan o lè ṣe láàárọ̀ ọ̀la Sunday wọ́n ní kẹ́ ẹ ṣe ìwúre tó pọ̀ wọ́n ní kẹ́ ẹ ṣe àwọn ìwúre tí ó pọ̀ tẹ́ bá wá gbé ìwúre yẹn délẹ̀ wọ́n ní kẹ́ wá gbé àwọn èpè kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ èpè rabiti wọ́n ní kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹgbẹ́ tó kó máa sọ ìlú òkè ọdẹ dèrò ẹ̀yìn alálẹ̀ òkè ọdẹ ló máa gbé wàhálà bonítọ̀hún ẹ wá àwọn èpè tó bá tóbi tó jiná wọ́n ní kẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìyẹn kẹ́ tó wá ṣe ìwúre ẹ fi tó kù kalẹ̀ fáwọn alálẹ̀ òkè ọdẹ wọ́n ní ìwọ tó bá fẹ́ ṣe fún gbogbo Yorùbá generally wọ́n ló lè ṣe wọ́n tó fẹ́ ṣe fún gbogbo gómìnà generally wọ́n ló lè ṣe ẹ̀yin náà á jèrè nǹkan tẹ́ ṣe yẹn iṣẹ́ ńlá bí òní wọlé wa Abdulramonu Abdulrasaki ẹ̀kọ́ ti fojú mímì hàn á ní fi ẹ́ sílẹ̀ Abdulramonu Abdulrasaki wàá máa tú àṣírí gbogbo everything ó ti tú àṣírí nísìn ó ti clear sí wa ẹ̀yin ọmọ Yorùbá tó clear sí pé agenda àwọn pípù yìí wọn ò dédé àtàkì òkè ọdẹ agenda yẹn ti wà pre-planned ó ti wà pre-planned wọn ò dédé àtàkì òkè ọdẹ wọ́n mọ̀ọ́mọ̀ lọ àtàkì òkè ọdẹ ni.
àwọn ọmọ nursing school ní tó bá ti kó wọn kúrò lókè ọdẹ wá kó àwọn alálẹ̀ òkè ọdẹ náà kúrò wá kó àwọn alálẹ̀ òkè ọdẹ kúrò because àwọn alálẹ̀ òkè ọdẹ àní sá fún yín lókè ọdẹ ọmọ òkè ọdẹ ò ní sá fún yín àwọn ọmọ nursing school òkè ọdẹ ni wọ́n ti rù wọ́n lọ sí Ìlọrin ó yá sọ̀rọ̀. àwọn ni we are hungry ẹ máa hungry èèyàn ò lè finú ìgbádùn kalẹ̀ kó lọ sínú náà inú náà kó yín lọ yẹn èèyàn ọmọ nursing school òkè ọdẹ inú náà ni wọ́n kó yín lọ yẹn èèyàn ò ní gbàyàwó òkè ọdẹ kó lálàáfíà ẹ lè máa wo bí àwàdà tó kéde bá tó pé ó gbàyàwó mi ọ̀ọ́sùké ni èèyàn ò ní gba ìyàwó òkè ọdẹ kó ní àlàáfíà tó ráwà máa ń tọ́jú obìnrin èèyàn ò ní gba ọkọ òkè ọdẹ kó gbádùn tó ráwà àmọ́ àpọ́nlé ọkọ ṣe èèyàn ò ní gba nǹkan wa lókè ọdẹ kó rí ṣe ẹ lè rí tò kò lè dàbí òkè ọdẹ it can never be like òkè ọdẹ we are talking about òkè ọdẹ dẹ ẹ tẹ́ ń flag show yìí ẹ máa fọwọ́ gbọ́mọ sí ni gbẹ́dẹ́ bá fi lè flag show yìí wàá fọwọ́ gbé ọmọ sí ni if it's not òkè ọdẹ it can never be like òkè ọdẹ kò lè jọra wọn we are talking about òkè ọdẹ Abdulramonu ò tiẹ̀ rí fìbò ó rí fìbò ẹrù ọba Abdulramonu ẹni àánú ó rí fìbò ẹ ti lọ da ẹ̀kísàbò wọn lórí àwọn nọ́ọ̀sì àwọn ọjọ́ ọ̀la nọ́ọ̀sì yín nìyẹn o wọ́n ti lọ da ẹ̀kísàbò wọn lórí nílọrin àwọn nọ́ọ̀sì ọjọ́ ọ̀la yín nìyẹn nílẹ̀ Yorùbá wọ́n ti lọ bá yín da ẹ̀kísàbò wọn lórí nílọrin àwọn ẹni àánú àwọn ẹni òfò wọ́n ti lọ bá yín da ẹ̀kísàbò wọn lórí nílọrin àwọn ẹni àánú àwọn upcoming nurses yín nìyẹn o àwọn ọmọ ti pariwo ebi ń pa wọn o ebi ń pa wọn o ebi máa pa yín wíwọ́ ń fẹ́ wò wọ́ màá play ẹ̀ fún yín ẹ jẹ́ n play ẹ̀ fún yín ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín ẹ̀yin ọmọ ẹ bá wa sọ̀rọ̀ sókè. Jẹ́gbéra mi sí ibi ẹ sọ̀rọ̀. Hello. Just now, it got to me that many of your foodstuffs you have been left in Okede. Please, ma, let's we want you to believe. Shouldn't I share anything with you? We want you to believe that. Ṣé ti rí wọn wọ́n ti rù wọ́n lọ sí Ìlọrin wọ́n ti bá yín dè kí sábò wọn lórí wọ́n máa mú wọn dúró lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ti bá yín rù wọ́n lọ sí Ìlọrin Abdulramonu ẹni àánú àjẹ́ndà yẹn omi ni ẹ̀ ni wow ìyẹn náà náìsí ẹ̀yin ọmọ nursing school ṣé we want food lẹ́sìn ń pariwo ìtẹ̀ máa wọ́n ti máa padà ju food lọ o ó máa padà ju fúdù lọ we want food lẹ́sìn ń pariwo yìí tẹ́ máa wọ́n tì á padà ju fúdù lọ Abdulramonu ohun tó wà nílẹ̀ yìí ó ti di ọ̀rọ̀ ìwọ àti alálẹ̀ òkè ọdẹ Abdulramonu ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti kọjá ọ̀rọ̀ èmi àti ẹ ó ti di ọ̀rọ̀ ìwọ àti àwọn alálẹ̀ òkè ọdẹ ọba tó bá wù kó sọ̀rọ̀ ọba tó bá wù kó má sọ̀rọ̀ àsìkò yìí la máa mọ̀ ẹni tó jọmọ ọkọ nílẹ̀ gbóná àtẹni tó jọmọ àlè ọba tó ń dó màálù nílẹ̀ gómìnà àti tí màálù ń bá sùn àsìkò yìí la máa mọ̀ o Abdulramonu kúṣẹ́ ẹni òfò Abdulramonu ẹni àánú ó lè rí ṣe yanjú o bẹ́ẹ̀ ni mo ṣẹ́ èpè lé ẹlẹ́ni Abdulramonu mo mú ẹ ní èpè o ní irinṣẹ́ láṣeyọrí lágbára Ọlọ́run ò ní gúnlẹ̀ ayọ̀
láṣẹ àwọn alálẹ̀ ilẹ̀ òkè ọdẹ ò ní gúnlẹ̀ ayọ̀ ò lè gúnlẹ̀ ayọ̀ Abdulramonu. So sọ fún wa wípé insecurity ò lè kúrò lókè ọdẹ nìyẹn. Is that what you are telling us? Wípé insecurity ò lè kúrò lókè ọdẹ ló ṣe relocate àwọn ọmọ. Tó bá yẹ pé lóòótọ́ tó fẹ́ ṣe forest guard tó dẹ̀ mí ní forest guard yẹn tí kì í ṣe sàkámà jẹ. Then why tó kó àwọn ọmọ kúrò lókè ọdẹ? Kọ́ lọ sílé wọn náà. Kọ́ lọ sílé wọn kó fi ṣe forest guard tó fẹ́ ṣe. Abdulramonu káwọn ọmọ yẹn lọ sílé wọn kó fi ṣe forest guard tó fẹ́ ṣe. So Abdulramonu is telling us no retreat, no surrender, no pain, no gain. Abdulramonu, you are telling us pé peace ò lè padà sókè ọdẹ. Alálẹ̀ òkè ọdẹ máa jù ẹ́ lọ. Alálẹ̀ òkè ọdẹ jù ẹ́ lọ Abdulramonu. Gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ ayọ̀ sókè. Ohun tí wọ́n fẹ́ ńlẹ̀ Yorùbá ni. Ẹ wò àwọn eléri ibú tí wọ́n wá rẹ́ǹtì lé nílùú onílùú wọ́n tún ń lalẹ̀ pé àwọn oníṣẹ̀ṣe gbọ́dọ̀ gbàbì kan kọjá. A ti sọ fún yín pé láàrin Yorùbá ó ní àti overtake ilẹ̀ Ìgbò ní ó ṣe easy. Kò sí àbùdù tó nǹkan nílẹ̀ Ìgbò. Àmọ́ ilẹ̀ Yorùbá àwọn ọmọ àlè ti dàpọ̀ mọ́ ẹ bá mi wo fídíò yìí ná. N tó bá jọun la máa fi ń wéra wọn. Ẹ bá mi wo fídíò yìí. Báwọn fàbẹ́lẹ̀ wọ́n fẹ́ máa gbalẹ̀ bí díẹ̀ díẹ̀ nìyẹn náà ló gba ìlú. Ògo nílò ní jẹ́ fún mi. Ẹ bẹ́ẹ̀ náà Yínká. Mo sọ bẹ́ẹ̀. Ó yẹ kí a lọ. Wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ni o. Wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ni. Àwọn tẹ́nàntì tó lọ rẹ́ǹtì lé nì. Wọ́n láwọn ọmọ onílùú wọn ò gbọ́dọ̀ gbàbì kan kọjá tó pé oníṣẹ̀ṣe ni wọ́n. Àwọn àáfàá tí wọ́n lọ rẹ́ǹtì lé àwọn eléri ibú tí wọ́n lọ rẹ́ǹtì lé wọ́n wá ní àwọn ọmọ oní wọ́n kọ́lé síbẹ̀ o. Wọ́n láwọn ọmọ onílùú ò gbọ́dọ̀ gbàbì kan kọjá. Agenda wọ́n ti rẹ́dì ní gbogbo Yorùbá land. Wọ́n ti rẹ́dì tán, wọ́n ti ṣetán báyìí. Ẹ bá mi kí ìyá Oníyemọja because aṣọ blue ló wọ̀. Ó lè jẹ́ pé ọlọ́sùn, ó lè jẹ́ pé Oníyemọja ni. Ẹ bá mi kí ìyá olórìṣà yìí ẹni mo sọ pé ó ṣeun. Aláwọ̀ obìnrin la máa jẹun tó wà ńlẹ̀ yìí. Ẹ̀yin ọkùnrin ẹ lọ jókòó. Àwa obìnrin la máa jà nǹkan tó wà ńlẹ̀ yìí. Ìjà obìnrin lélẹ́yìí. Ẹ tá sì rí ìyá ọlọ́sùn Ìlọrin. Ẹ bóyá ṣe ìyá Oníyemọja olórìṣà mi tún lélẹ́yìí. Ẹ sọ̀rọ̀. Báwọn fàbẹ́lẹ̀ wọ́n fẹ́ máa gbalẹ̀ bí díẹ̀ díẹ̀ nìyẹn náà ló gba ìlú. Ògo nílò ní jẹ́ fún mi. Ẹ bẹ́ẹ̀ náà Yínká. Mo sọ bẹ́ẹ̀. Ó yẹ kí a lọ. Ẹ já lọ. Ó yá ẹ̀. Ọwọ́ wà náà oníṣẹ̀ṣe tó máa fi ọ̀nà fún pé kánà kọjá. Ní kẹ́ni ṣẹ̀ṣẹ̀ mọ̀ kọjá. Nígbà tó ti bẹ́ wá. Ẹ ṣe wọ́n sọ fún bàbá tó wà kọjá. Ṣé bẹ́ẹ̀ ti gbóhùn ẹnu ẹ ti gbọ́ èdè ẹnu olórí ibú yìí. Aláǹkárá pa méjì àbọ̀. Olórí sún. Ẹ ti gbọ́ onírùngbọ̀n ṣẹ́kẹ́rẹ́ bí irùngbọ̀n ògúnfe. Ẹ ti gbé èdè ẹnu ẹ̀. Wọ́n lọ gbalẹ̀ ni o. Ẹ máa gbọ́ o tún sọ olórí ibú. Ọwọ́ wà náà oníṣẹ̀ṣe tó máa fi ọ̀nà fún pé kánà kọjá. Ní kẹ́ni ṣẹ̀ṣẹ̀ mọ̀ kọjá. Nígbà tó ti bẹ́ wá. Ẹ ṣe wọ́n sọ fún bàbá tó wà kọjá ń bì. Ẹ kọ́ máa gbọ́ kàrà kọjá. Àwa jọ wà láládùúgbò ni. Ẹ wá gbalẹ̀ bí ẹ wá rẹ̀ tìlú wa. Ẹ máa pàṣẹ ibi tá a gbà. Àbí? Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ó bí mi náà má sọ bẹ́ẹ̀ mọ́ sẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Dúró rẹ̀ ti wà yí mọ́ mi. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Àbá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ dúró. Ó bá aṣọ yóò wá bó fún wa ní olórí ibú. Ànábì tẹ̀mí ṣe pè fún yẹn tí ó jẹ́ bàbá ti yín ni. Ìjà bàbá mi. Àwa ló jàjà ìsinmi. Àdá Ẹ sẹ́sẹ̀ mi. jàlẹ̀ wá bilẹ̀ wá bá àwọn ọmọbìnrin jà pé kó má gbàbí kọjá. Bàbá tèmi dání kó má gbé máa kí kọjá bí àìbájá ní. Ẹ gbé gidi náà. Ẹ ṣe gbé gidi náà. Bàbá tèmi ní. Dání kó má gbé máa kí kọjá bí. Ẹ dúró. Àbá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o. Rárá, ẹ dúró Ẹ mú mọ́ mi. tíra jáde máa yọ ọ̀pẹ̀lẹ̀ o. Wàhálà máa Ó ń ṣe ibi tó máa ń gbà. Ibi tó máa gbà. Gidi náà. màámi ní kò kó sílẹ̀ jáde kóun kọ́ pẹ̀lẹ̀ jáde. Ẹjọ́ ó di wèrè. Wọ́n lọ rẹ́ǹtì lé. Ẹ̀rọ olórí ibú aláǹkárá pa méjì àbọ̀. Wọ́n lọ rẹ́ǹtì lé. Ẹ ti gbé dé ẹnu ẹ̀. Eléri ibú lọ rẹ́ǹtì lé. Ó ní káwọn oníṣẹ̀ṣe tọ́jọ́ ọmọ onílùú kó má gbà wájú léhùn kọjá. Ẹ wo bàtà ẹni ìṣẹ́. Ẹ wo bàtà tó lórí burúkú wọ ìṣẹ́ ti ṣẹ́ wèrè. Eléri ibú wọ ọ́rẹ́ǹjì.
ẹni òfò ó wọ orange ọkùnrin tó wọ orange màálù ti dófù rẹ̀ olórí ibú ṣé bẹ́ẹ̀ ti rí ebe ti rí wọn àwọn ẹni òfò ìyá ni ó gbé tírà jáde kó ń gbé ọ̀pẹ̀lẹ̀ jáde ẹjọ́ fi nọra yín jẹ́ kọ́ nínú ẹ lọ́pẹ̀lẹ̀ kí wọ́n náà nà wọ́n ní tírà bòde máa nà wọ́n ní kùránì. ilé wa náà fẹ́ o Abdulrahman tó fẹ́ pé temporary ni dá padà sókè ọdẹ dá nursing school padà sókè ọdẹ tó fẹ́ pé temporary ló gbé lọ dá padà sí òkè ọdẹ Abdulrahman gómìnà Kwara State dá nursing school òkè ọdẹ padà sókè ọdẹ dá nursing school òkè ọdẹ padà sókè ọdẹ o Abdulrahman ẹ má jẹ wá lógún o ẹ má jẹ wá mógún Abdulrahman mọ jẹ wá mógún sọ̀rọ̀. Bàbá tèmi ní jẹ̀bi kọ́ bẹ̀ gbọ́dọ̀ sí ìkọjá bí i abẹ́ máa sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ̀kú tíra jáde máa yọ ọ̀pẹ̀lẹ̀ o wà ó yá. Ibi láti ẹ̀mọ́ gbà. Ibi tó máa gbà ó. Ibi tó máa gbà rẹ̀ o. Àwọn ọmọ wa ń sọ̀rọ̀ àwọn ní kò sọ̀tọ̀ ló ń jẹ́jọ̀ pọ̀ náà. Yínká àbá sẹ́kọ̀ kò ṣáà làwọn sọ pé kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ lé wọn kúrò nílùú yín ẹ lé wọn dànù ẹ lé wọn kúrò nílùú yín ẹjọ́ mọ lọ́lọ́rin kán lọ gbalẹ̀ síbẹ̀ olórí ibú ni wọ́n ń gbalẹ̀ ká ní o. Ẹ káàsán. Ẹ ló máa. Ẹ ló à ń gbọ́ yẹn káàsán. Yes, ma, ẹ kú iṣẹ́. God bless you. Ẹ kọ́ ọ̀tẹ̀kẹ́ tó padà. Ẹ̀hún nẹ́tíwọ̀kì yẹn ó ń ṣe bákanbákan. Ṣé ti rí wọ́n ti dà wọ́n sáárín ilẹ̀ Yorùbá. Àwọn wèrè wá gbalé, wọ́n ní kọ́ ọmọ onílùú má gbàbí kan kọjá. Àti rógò. Àti rógò nílẹ̀ Yorùbá o. Àti rógò nílẹ̀ Yorùbá. Àti rí ògo sàbílárí. Wọ́n ti dà wọ́n sáárín wa o Abdulrahman tó fẹ́ pé temporary ni dá òkè ọdẹ padà. Hello ma. Hello à ń gbọ́ orílẹ̀ pọ̀dọ̀ ọ̀dọ̀ yín ló ti wá. Yes ma, ẹ kú iṣẹ́ takuntakun. Àjọ ń ṣiṣẹ́ ni. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àṣẹ. Ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara. Àṣẹ. Ẹ ní sọkọnù ẹ ní sọmọ mi. Àṣẹ. Ẹ máa kérò èkó délé lágbára Ọlọ́run. Àṣẹ. Ibi tọ́lọ́run mú ilẹ̀ wa lọ́lọ́run á mú débẹ̀. Àṣẹ. Ẹ̀dẹ̀ kú àṣeyìdè àwọn ènìyàn lórúkọ Ọlọ́run á wà pẹ̀lú wọn á tù wọ́n nínú. Àṣẹ. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àṣẹ. Pẹ̀lẹ́ máa fi jẹ́ mẹ́ta. Ẹ ṣeun gan. Ẹ jọ kí lẹ bá wa rí sí obìnrin tí ọkọ ẹ̀ kú tí ọ̀rọ̀ ọkọ ẹ̀ wá sílé tó wá ní ìwọ ìyàwó ọ̀rẹ́ òun o máa bọ̀ lọ́dọ̀ òun náà o ọkùnrin ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ báṣẹ́lọ̀ ni o ó wá ní kíyàwó ọ̀rẹ́ òun tó pupa ròdòròdò àbí tó dúdú tó ń dán ó wá ní kó máa bọ̀ wá sùn lọ́dọ̀ òun kí òkú ọkọ ẹ̀ má bàa máa dẹ́rù bá torí nǹkan tábùdù Ràmọ́nù gómìnà Kwara State fẹ́ ṣe ní o wọ́n wo òkè ọdẹ àwọn tẹ́rọ́rìsì wọ́n pa èèyàn 16. Dàmí sì wí pé ó nífẹ̀ẹ́ ọkùnrin yẹn ó nífẹ̀ẹ́ láti jẹ́ kí ọ̀rẹ́ ẹ̀ kú kó lè gba ìyàwó ọ̀rẹ́ ẹ̀ nìkan. Àdà fún yín. Nǹkan burúkú ni irú nǹkan báyìí irú èèyàn báyìí wàá kúkú ran tó ti jẹ́ ìyàwó ọ̀rẹ́ ẹ̀ wàá ràn lọ́wọ́ wàá gbalé fún kì í ṣe wípé kó wá máa gbé lọ́dọ̀ ẹ̀ ó léwu because Sátánì lágbára kò ní gbàlà ó léwu gidigidi kì í ṣe nǹkan tó dára rárá. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́ máa kú. Ẹ ṣe bàbá mi. Àti Èkó náà láti ń pè yín o láti Èkó. Ẹ ṣeun sà. Àti Nàìjíríà ni ẹ pẹ̀lẹ́ wà. Èmi ní tí mo pè é níjọ́ kan bóyá láṣìá 30 cents bíi 5k sí mi èmi ni mo pè yín nígbà yẹn. Ẹ ṣeun sà. Ẹ ṣeun ẹ ti bọ́bọ̀ kí ọdẹ ṣe rí nìyẹn báwa ṣe rí ni báwa lára. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màmá. Ẹ ní ṣàárẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ok ma yes ma. Yes ma. Ẹ̀yin olórí ibú tẹ́ bá sọ pé wọ́n fi orí Facebook náà fi ń ṣe kinní kan tẹ́ bá mọye táwa ná lẹ́yìn tẹ́ bá mọye tí à ń ná lẹ́yìn ní orílẹ̀-èdè Yorùbá ẹ̀ẹ́dì sọ pé orí Facebook làwa fi ń jẹun bá wa gbóhùn sókè sà. Ẹ káàsán Yorùbá wuyì.
ẹ ṣeun sà. ó ti clear sí gbogbo ọmọ Yorùbá ń sìn pé àwọn Fúlàní fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa ni because wọ́n pààyàn láti baba ńlá wọ́n wá bá wa kẹ́dùn gómìnà lòun wá bá wọn kẹ́dùn bẹ̀ so the next thing náà ni pé wọ́n tún pààyàn lókè ọdẹ náà ó tún wá bá wọn kẹ́dùn so gbogbo àwa ni òòṣà ìmọ̀ yìí pé ọmọ fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa ni àwọn tán lẹ́kàn nílẹ̀ gbóná leaders of gómìnà pé Tinubu sọ pé gómìnà Kwara State ò tí ì pé òun kẹ máa imagine irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kẹ máa pààyàn nílùú kí Tinubu máa sọ pé gómìnà ò tí ì pé òun tó ìgbà tó bá ti pé gómìnà pé kó di pọ́n. Ibo ni Tinubu ti sọ yẹn. àwọn àgbààgbà gómìnà tó pé ìgbà tí lórí àṣọ Yèyé Dára lánàá wọ́n invite ara àwọn OPC wá so one of the OPC leaders Arógundádé ló sọ̀rọ̀ yẹn nígbà tó sọ fún Tinubu wípé wọ́n ń pààyàn nílẹ̀ gbóná o Tinubu sọ pé gómìnà ò tí ì pè òun. bàbá mi ẹ má yẹ kán gbé yín ní gogo ẹ má yẹ kán gbé yín. Rasaq Arógundádé ló sọ̀rọ̀ yẹn lórí. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má yẹ kán gbé wa ní gogo ẹ má yẹ kán gbé wa ní gogo. Anyway ẹni sùúrù sà. àti rí Fúlàní agenda ń sẹ́yìn ìjọ tẹ́mi máa kàn gbà nímọ̀ràn ni pé kí gbogbo ọmọ Yorùbá dìde because àwọn Fúlàní ò ní dúró ojú wọn ti wà lórí minerals wa dẹ̀ kíá anything tó bá máa ṣẹlẹ̀ so the best náà ni pé kẹ́bí kálukú kó dìde kí ní kálukú pé nǹkan tó bá gbójúlé kí ní kálukú máa gba gbogbo ọ̀nà tó bá mọ̀ láti pé aṣẹ́gun ogun Fúlàní Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. ẹ má tí lọ sà lórí àwọn tó jẹ́ pé wọ́n wà yẹn pé wọ́n sọ pé wọ́n pe Tinubu sọ pé gómìnà Kwara ò tí ì pè òun. Number 1 mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹni tó ń wò mí ṣé gómìnà Kwara máa pe Tinubu pé kó wá rescue ibi tí mineral resources wà ṣé bí gómìnà Kwara sì ṣe tó ṣe wọ Òkè Ọdẹ tó gbé nursing school lókè Ọdẹ after 6 days táwọn terrorists wá pa àwọn èèyàn lọ sí Ìlọrin ṣé either permanently or temporarily ṣé ìyẹn sọ fún yín wípé gómìnà Abdulrahmanu ẹni àánú ó máa pe Tinubu kó wá rescue wọn. Number 1 nìyẹn. Agenda wọn náà. Okay. Number 1 nìyẹn. Number 2 a ní APC kan pé àwọn APC kan pé Tinubu èmi ò ní má gbà fọ̀ṣẹ̀ jáde o mi ò ní má èmi ò ní tí wọ́n fẹ́ gbé jáde ẹgbẹ́ jáde bẹ̀tẹ̀ ẹ kọ́kọ́ kọ wíìlì yín lẹ́kẹ́ tó gbé kẹ́ tó ṣe kẹ́ tó dáwọ́lé ẹni tì ní orí Yorùbáwùyí ẹ kọ́kọ́ kọ wíìlì yín kalẹ̀ tẹ́ bá ní wíìlì yẹn tẹ́ bá tẹ̀ ní wíìlì ni tó oògùn máa pa yín lẹ́sẹ̀kẹsẹ̀ ni oògùn máa sáré pa yín ni àbí kó sáré pa nǹkan tó wà lára yín. Now nígbà táwọn Fúlàní tó fẹ́ wá pa àwọn èèyàn ní Òkè Ọdẹ ní baba ńlá ní àwọn Gànmú ṣé àwọn Fúlàní pe Tinubu ọmọ Yorùbá tó mú yẹ̀sì ṣé àwọn Fúlàní pe Tinubu. ìdí nìyẹn tí mo sọ fún gbogbo Yorùbá gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ tó wà ńlẹ̀. ẹ rí wípé àwọn prógámù òfò kan wà tó jẹ́ wípé bàbá mi ẹ máa pé àwọn prógámù òfò kan wà tó jẹ́ wípé wọ́n fi ń protect terrorism ni àwọn tó gbé wá yẹn tó bá dojú ogun ta ni Tinubu ta ni Sunday Igboho lọ gba àṣẹ lọ́wọ́ ẹ̀ kó tó lọ sí Gàngàn ṣé Sunday Igboho lọ gba àṣẹ lọ́wọ́ anybody kó tó lọ lé Sẹ́ríkì ní Gàngàn ó ṣí ẹyọ kan yẹn máa wà nínú history títí láéláé ni. bẹ́ẹ̀ni. Gọ́vọ́n ní gómìnà Kwara State ò pe àwọn wọ́n lu ọmọ ẹ níta ó wá ní mo ń retí kí láńlọ́ọ̀dù wá fún mi ní permission ni àkúkú bí sọ̀ṣẹ́ ràdàràdà tí yóò bá ní baba kó sọ pé òun kó mọ̀ pé òun ò ní baba kó fèsì wàhálà ẹ̀ fún ara ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ tó bá ń pe jánu làwa jánu lèmi èmi ò ní lè kí Tinubu wá fún mi permission pé Yorùbáwùyí lọ bọ́ta torí tí mi bá bọ́ta lójọ́ tí kí níyẹn ṣẹlẹ̀ ni wọ́n máa bò mọ́lẹ̀ bó ṣe ń bu àwọn tó kù ni bó ṣe péye gbìnà yá yìí nísìn bó ṣe gbìnà náà yìí ọlá pé mo bọ́ta ni gbogbo nǹkan tí wọ́n sọ yẹn excuse fake excuse òfégè excuse and they know the platform that they can go the platform that we be saying we want Yoruba nation we say is structuring the platform that we have been saying this lórí platform Yorùbáwùyí pé ẹ jẹ́ ká dìde ká ṣe security that same olórí burúkú platform
ló ń sọ fún gbogbo àwọn èèyàn wípé ọ̀rọ̀ security kan ló kàn ẹ̀yà wà nílẹ̀ ẹ̀yà wà nílẹ̀ ooo káfí dákọ sí sẹ́ni débi ń pa máa ṣe tàtàtàtàtà ẹ̀ tí mo pọ́n lórí búkú platform ni mi ni ó bá jáde fún mi o ayé ìfẹ́ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ tó bá fi lè jáde ọmọ tó dánwò ń jọwọ́ ó forí ko ó máa forí ko skibọ̀d wọn bí ẹrẹ wo gbọ́dọ̀ tó wà lẹ́yìn ẹ̀yẹ wọn bí wọn kú wọn bí wọn rè débẹ̀ ogun ni mo fi búra fún yín alálẹ̀ òkèlè ni mo fi búra fún yín ẹ̀ sọnù tìrantìran láti ṣe àwọn tó nílẹ̀ à ń sọ̀rọ̀ security bóyá bá yẹ pariwo security yẹn pé tọ́lọ́yìn sọ pé ẹ jẹ́ ká ṣe security ìfẹ́ lọ́dún security kìíní kan tọ́lọ́yìn sọ pé ẹ jẹ́ ká ṣe security táwọn èèyàn sọ pé ẹ jẹ́ ká ṣe security bóyá àtàkì òkè ọdẹ yìí kò bá má wá sáyé náà wọ́n pa wọ́n lókè ọdẹ ṣé àwọn tí wọ́n pa yẹn wọn ò ní oko ṣáwọn yẹn náà máa padà lọ dá oko no mo kàn ń bèrè ní o ṣé àwọn tí wọ́n pa yẹn nísìn ṣé àwọn ni wọ́n máa lọ padà dá oko. Kò possible. God bless you. Náà ni kí gbogbo Yorùbá dèdè ogun kí gbogbo wa dèdè láti jagun yìí because àwọn Fúlàní fẹ́ gbalẹ̀ wa by any means ni a dẹ̀ ti mọ̀ yẹn sìn ó ti hàn sí gbogbo èèyàn pátá torí palẹ̀ nípa lọ́la ojú náà bá fọ́ dáadáa ló máa dà. Ẹ ṣeun. So therefore the best ni pé kí gbogbo Yorùbá dèdè o kán dìde sọ̀rọ̀ tó ń bọ̀ ilẹ̀ yìí o ó ti kó ní pé bóyá àwọn olóṣèlú ò ní interest láti help wa. Àwa ara wa Yorùbá ló máa help Yorùbá wèrè la máa fi wo wèrè otherwise la ló stop. Mo like èdè yẹn wèrè la máa fi ẹ ṣe sà èdè yẹn wèrè la máa fi wo wèrè èpè la máa fi wo èpè wọ́n ti dà wọ́n sáàrin wa wọ́n wà nínú olóṣèlú wọ́n tún ń gbé ní ìlú ṣe báwọn kan lọ́dún kọ́ ọmọ onílùú máa kọjá yìí ọmọ onílùú ni wọ́n ní kó máa kọjá láàrin ìlú ẹ̀ tó pé ó ń ṣẹ̀ṣẹ̀ ṣe bá wa gbóhùn sókè. Ẹ kú iṣẹ́ ìlú ẹ ṣeun mà ẹ pẹ̀lẹ́ dẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ ṣeun màmí Ọlọ́run bá wa dáwọ́ bí dúró o àṣẹ Ọlọ́run bá wa á jà fún wa àṣẹ. ṣe rí nǹkan tèmi fẹ́ sọ ni pé tó bá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olórí wa I'm not talking about president now I'm talking about àwọn gangan tí wọ́n jẹ́ olórí tí wọ́n wà ní àwọn ìlú kọ̀ọ̀kan tó bá jẹ́ pé wọ́n bá combine ọwọ́ pọ̀ bí wọ́n ṣe rí pé ẹnìkan dìde pé kí ni nǹkan ṣe pé bóyá àṣẹ ń sọ mo rò pé àtìgbà tí olóyè Ìgbòho ti lọ sí ibi tí wọ́n gangan ní máa yẹn ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ tó dẹ̀ ń sọ fún yín pé wàhálà ń bọ̀ ẹ̀yin pípù yẹn dìde tó bá jẹ́ pé àwọn èèyàn wọ̀ jẹ́ abetilápá ni tó jẹ́ pé wọ́n ní ìrònú tí wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ni sọ kì í ṣe pé bóyá ó ń jà fún fámílì ẹ̀ ó ṣe pé ó ń jà fún ọmọ ẹ̀ kò jà fún ìyàwó ẹ̀ ó ń jà fún gbogbo wa náà ni pé kí ayé ilẹ̀ Yorùbá má bàjẹ́ ó yẹ kí wọ́n gbárùkù tì ni olóyè Ìgbòho náà ló wá di nǹkan tó ṣe ń lọ ń bẹ from one place to another kan rìlíìsì àkáǹtì òun kan mú embargo kúrò lórí òun ká gbé tiẹ̀ tì now àwọn tí wọ́n wá sọ pé àwọn ni OPC kí ni ọ̀gá OPC gan ń ṣe kí ni ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní ayé aláàfin kí lórúkọ ẹ̀ aláàfin Lámídì wọ́n ní aláàfin ò ṣígun fún wọn ni. Bẹ́ẹ̀ni. Nísìnyí Tinubu ni òtútù ìṣígun lórí irọ́ dey play. Kí ni wọ́n gbé kalẹ̀ because irú àwọn nǹkan tí wọ́n ti gbọ́ wọ́n ti gun Òkè Ògùn wọ́n ti gun bíbá ó ti yẹ ká ìmọ̀ wípé wọ́n rí nǹkan kan ní ilẹ̀ Yorùbá. Àní Tinubu ò tí ì ṣígun wọ́n ń dọ́dọ̀ kí Tinubu ṣígun ni Tinubu bá wa ṣígun. Tinubu ọ̀rọ̀ anybody Tinubu lọ fún general Tinubu wà fún Haúsá ó wà fún Yorùbá ó wà fún Ìgbò ni. Irọ́ rẹ̀ ọ̀pọ̀rọ̀ kù. Tinubu ló ń bọ̀ wá jà fáwọn àwọn gangan ní kán rẹ́dì láti dìpẹ́ǹdì ìlú wọn. Àwọn tó wà nílùú wọn náà jọba lé lórí. Àwọn ni wọ́n jẹ ọba lé lórí àwọn tó jọba lé lórí. Ó ní onílù ni ò ń jẹ́ kí ìlú tú náà. Bẹ́ẹ̀ ni ìyá mi. Ìjọba kò ní fẹ́ káwọn èèyàn òun ó kú. Actually nígbà tó jẹ́ pé àwọn èèyàn yìí náà lè wọ́n fẹ̀mí wọn lélẹ̀. Àwọn èèyàn mélòó ló máa kù nínú ìlú?
ẹni ọ̀rọ̀ Yorùbá sú mi tí n bá sọ pé kò sú mi mò ń parọ́ ni because ṣe sí ń pa mi tí bá jókòó máa wò pé kí ló ń ṣàwọn èèyàn gangan náà ibo ni ọpọlọ wa wà ibo ni iye wa wà àti tá a bá máa jẹ báyìí tá a bá ń jẹ lẹ́nu nìkan la mọ̀. Okay, now kíni tí ń ṣẹlẹ̀ sí àwọn ìgbìmọ̀ ọba mélòó náà ti jókòó sí tó ti ní pọ́kè ká tètè dìde ká tájẹ́ẹ̀tì àwọn tí wọ́n bá lè gbé kalẹ̀ láwọn ọgbà àwọn àwo ká tájẹ́ẹ̀tì bíbà ló ń jẹ́ kí gbogbo wa rán lọ sí bíbà láti lọ ja ogun. Wọn ò ṣe nǹkan kan sí gbogbo wọn dákẹ́ o kò kàn wọ́n. Ó dìgbà tán bá tún bọ́ sí ìlú ibòmíì. Àwọn ẹni ìdẹ́ni wọ́n ti mọ̀ pé bí ajagun balẹ̀ lọ́rọ̀ wọn. Tá a bá ti bọ́ síbì kan tán rí pé àwọn rí bẹ̀ yẹn àwọn rí bẹ̀ gbà wọ́n tún máa bẹ́ kí mú fún ni láti lọ síbòmíì. Ọlọ́run á ṣàánú fún wa o. Àṣẹ Èdùmàrè ẹ ṣeun ìyá mi. OPC wọ́n dúró de Tinubu kí Tinubu wá ṣígun fún wọn after tí Tinubu bá ṣígun fún wọn ọmọ máa dúró de Àtíkù Àtíkù wá ṣígun fún wọn dey play lórí irọ́ tẹ bá rí wọn tó bá ń búra wọn nà láì ọmọ tó ti jọ ń pàdé Yorùbá nation kan náà ṣiṣẹ́ fún na dem they know their self kọ́ ló máa wáyé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàánú wọn ó bá wáyé Àdìsá ni ẹ bá àwọn chameleon òfin dúdú sínú bá mi mọ̀ ń bẹ̀ ní sùúrùsà òfin dúdú sínú funfun síta àwọn chameleon bá a gbóhùn sókè ẹ̀ ní dààmú. ìyá mi Yorùbá wo ìkúṣẹ́. ẹ ṣe bàbá mi. ẹ kú ọ̀rọ̀ ìlú. Abdulrahman ti gbé nursing school kúrò lókè ọdẹ o lẹ́yìn ìjọ 6 tí wọ́n pa wá lókè ọdẹ ó ti gbé lọ sí Ìlọrin. Abdulrahman ẹni àánú bó sí o OPC ń retí kan Tinubu wá ṣígun fún wọn ẹ bá wa gbóhùn sókè. ẹ bá wa gbóhùn sókè tó ti clear báyìí. ọkọ tó ń pàdánù aya tó ń pàdánù ẹbí Ọlọ́run á tù wọ́n nínú. àṣẹ. ṣé ẹ rí Yorùbá ọmọ tó kọ orin kan gbà tí olóyè Ìgbòho ṣọ́ọ̀ṣì ṣe lálìkà kí ó ní Yorùbá ẹ̀rù yín tó bà mí mọ̀ bí àwọn èèyàn wá ṣe ya adití ikún Yorùbá wí mí mọ̀ bẹ́yẹ wo ìwé tí wọ́n ní wọ́n launch tí gbogbo wọn lọ bẹ̀ tí Sátánì Ṣókótó ń sọ̀rọ̀ mi mọ̀ bóyá o ti wo program yẹn ọ̀rọ̀ tí Sátánì Ṣókótó sọ ń bẹ̀ yẹn ó ti fi hàn wípé ó ní àwọn èèyàn ló ń pè wọ́n ní Boko Haram pé wọ́n kì í ṣe Boko Haram ó ní ọ̀rọ̀ jihad kì í ṣe pé kí wọ́n lọ pààyàn kí wọ́n lọ pa ẹni tí kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n ń pààyàn kò sọ sí. ó ti sọ̀rọ̀ láti gbà yẹn ni kò ní sọ̀rọ̀ wọ́n ti ní speaker wọn lórí ibú somebody association of àwọn aṣièrè. wọ́n lọ pa àwọn èèyàn nípakúpa lókè ọdẹ kò tí ì pé ọjọ́ kẹjọ kò tí ì pé oṣù kan ẹ lọ kó skul tó wà ń bẹ̀ kúrò. àwọn èèyàn ò sọ̀rọ̀ wọn ò rí nǹkan kan wí sí. Yorùbá wí mo máa sọ kíní kan lénìí ṣe rí Sunday kanṣo tó dìde fún wa yìí àwọn tó bá ń tó ń lọ jókòó kọ̀kọ̀ pé kárákùnrin yẹn ṣubú ilẹ̀ máa gbé wọn mi o. àṣẹ. eléyìí tó pe rẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní nǹkan kan ṣe o ẹ má tanra yín jẹ nílẹ̀ Yorùbá o àwọn àṣírí kan wà àwọn àṣírí kan mo lanulá níjẹta nígbà tí mo gbọ́ àṣírí yẹn nílùú yìí Yorùbá wuyì ìjẹta ni mo gbọ́ àṣírí yẹn nílùú Amẹ́ríkà yìí nípa Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní nǹkan kan ṣe wọ́n mọra wọn. bàbá mi ẹni sùúrù ọmọ Yorùbá ẹ ti rí wọn ti ń jẹ́ Ọláyínká ó ní ẹ máa bọ̀ wá sí Nàìjíríà kẹwàá sí ogun ká tẹ̀lé yín o ẹ ti rí wọn Ọláyínká Mustapha ibi ni màá ti máa announce ikú ẹ ní àṣẹ àwọn tó ní òkè ọdẹ ibi ni màá ti máa announce pé wọ́n ti jí ìyá ẹ gbé ibi ni màá abẹ́tẹ̀jẹ̀ máa mú bàbá ẹ tó bá níyàwó tó bá lọ́mọ wọ́n máa padà jí wọn gbé ni àṣẹ àwọn alálẹ̀ òkè ọdẹ àṣẹ gbogbo àwọn tó ní ilẹ̀ Yorùbá pátápátá Mustapha Ọláyínká ó máa ṣí ọ̀fọ̀ kọ́dún yìí tó parí lọ́kọ́ sílẹ̀.
àṣẹ gbogbo tí wọ́n ń gbé dìde lókè ọ̀dẹ lọ́wọ́lọ́wọ́ yìí mi ní dé bá ẹ máa sọ̀rọ̀ yín nìṣó mi ò ní dé bá ẹ wọ́n máa fi sàárè ẹ̀ hàn mí ni ẹ bá wa sọ̀rọ̀ sókè. tó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. tẹ́lẹ̀ ya wèrè ni. lóde Ààrẹ Ọ̀nà Kakanfò kan bì kan kò sí nǹkan kan tó fẹ́ ṣe wọ́n ń pàdé wọ́n ń gba owó wọ́n ti sì ń sọ fún pé ìṣàrà àdákẹ́ tìtẹ̀ má ṣe nǹkan kan ẹ má retí ẹ o nílẹ̀ Yorùbá ẹ má retí ẹ gbogbo àwọn tó bá ní ohun tó ní kálukú bá ní lọ́wọ́ ni kó lọ gbé jáde ohun tó ní kálukú bá mọ̀ kó lọ gbé jáde ìpinnu wọn lórí ilẹ̀ Yorùbá kò kéré o. ó ti clear bá àbí ò clear ó ti clear náà. ìpinnu wọn ò kéré o. tẹ bá dẹ̀ ń rò wípé sójà kan ń bọ̀ àmì kan ń bọ̀ àwọn ló ní sójà o àwọn ló ní àmì o. Yorùbá wuyì nígbà tí wọ́n ṣe graduation Defence Academy orí ọmọ Gumi ń bẹ gbogbo wọn lọmọ wọn ti wà ń bẹ o. tí ò bá ṣe é ṣe lé pé kí wọ́n jà ń jà pé ká máa gbalẹ̀ wọ́n á gbé sójà tí gbogbo wọn wọ́n á ti plan gbogbo àwọn ọmọ síbi tó ti máa plan coup. wọ́n á pa anybody dànù. pa everybody dànù. ẹ jẹ́ kí iye Yorùbá sí gbogbo ọ̀tẹ̀ tá à ń bá káàkiri ọ̀tẹ̀ ó máa ń tẹ ọlọ́tẹ̀ mọ́lẹ̀ ni o. àṣẹ. kí Yorùbá dìde o gbogbo ìtàn ṣe yìí kọ́ ni lọ́kàn o. gbogbo alálẹ̀ òkè ọdẹ ẹ dìde o. gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́tẹ́ ìlú òkè ọdẹ tẹ́tẹ́ dó ẹ dìde o. ogun ti dé bodè báyìí o. gbogbo tó ní kálukú bá mọ̀ kó gbé jáde o. Abdulrahman ẹni àánú bájá bá pé 20 ọdún láyé ẹran ògún ni o. àṣẹ. Abdulrahman àánú gbogbo ẹ̀jẹ̀ àwọn tẹ́ ẹ lọ pa lókè ọdẹ ẹ̀jẹ̀ wọn ń ké o. ẹ ní nísinmi o. àṣẹ. ewé ojú omi ò kí ń nísinmi o. àṣẹ. Abdulrahman àti wọ àti gbogbo àwọn ìdílé àti gbogbo àwọn tó lọ́wọ́ nínú àwọn tó lọ pa èèyàn nípakúpa lókè ọdẹ ẹ ní nísinmi. àṣẹ. àṣẹ. bójúmọ́ bá ti mọ́ bóòyẹ̀ bá ti ń là èpè. àwọn àgbè iṣẹ́ ẹjọ́ ẹ̀yin èèyàn mi tó ní ká ṣe léèní ẹ bá wa ṣe torí Ọlọ́run abẹ́yìn ni o ẹ bá wa wúre ẹ bá wa ṣe pé kẹ̀dẹ̀ tún wúre. àtàwọn tí kì í ṣọmọ òkè ọdẹ o tá a jẹ́ Yorùbá ògidì èpè la máa gbé iṣẹ́ gbogbo nǹkan tó ń bá dẹ̀ ní ká ṣe a máa ṣe èmi wà ń lu yìí máa ṣe o. bẹ́ẹ̀ni. Amẹ́ríkà lè mú wa mo máa ṣe. ẹ ṣeun sà. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ àwọn onílẹ̀ á sì wà lẹ́yìn. ìyá mi máa bẹ́ tó bọ̀. ẹ ṣeun sà ẹ ṣe mo dúpẹ́ sà. mo ríṣẹ́ ọwọ́ yín o oníṣẹ́ yín jẹ́ bí mo ṣe ń ṣe ṣó yìí lọ́wọ́ wọ́n fẹ́ gba péèjì mi bí mo ṣe ń ṣe ṣó yìí lọ́wọ́ wọ́n fẹ́ gba péèjì mi nọ́mbà yẹn ó wà níbí màá pèsè nọ́mbà yẹn sìn bí mo ṣe ń ṣe ṣó yìí lọ́wọ́ ìwọ Ògún ló máa pa ẹ́ alálẹ̀ òkè ọdẹ máa fi ẹ̀jẹ̀ wẹ̀ ìwọ tó wà lẹ́yìn kínní alálẹ̀ òkè ọdẹ péjì mi lẹ fẹ́ gbà ẹ̀mí ẹ̀ ajá lójijì wàá kú bí ajá ṣe ń kú tòun tó gbóró wàá kú bí àgbò ṣe ń kú tòun ti rọ̀rọ̀ lọ́rùn ìwọ tó wà lọ́dà kínní rédèrèdè báyìí ló máa ń ṣeré òṣùpá rédèrèdè lókùn tó máa fi lu orí gbèsè ayé ẹ̀ máa pèsè ẹ̀ èmi náà wà níbí yìí nọ́mbà yẹn ní ẹ jẹ́ kí n gbé jáde ó mọ̀ wípé bí mo ṣe wà mí bí Yorùbáwùyí àná ti àjọ sí Yorùbáwùyí èní lẹ́yìn tàbí pa wọ́n lókè ọdẹ the whole òkè ọdẹ is working with me the whole òkè ọdẹ the alálẹ̀ all the alálẹ̀ in òkè ọdẹ are now working with me ó máa sọnù ni wàá parẹ́ máyé lára wàá fòrò wàá dààmú wàá fìtínà wàá jẹ̀bi pé wàá sáyé. ẹ jẹ́ kí n paste. ó ní
mẹ́ta ni wọ́n lò fún kinní ẹ̀ wọ́n lọ máa fún mi ní $1,600 oníṣẹ́ per week mi ní block ẹ o mi ní block ẹ nọ́mbà yìí ẹ fún ọmọ bíi tí nọ́mbà yìí ti jáde ẹ bá mi pin ni ẹ ìlú wo ló ń lo +92 ẹ bá mi gbé Truecaller jáde mo fẹ́ mẹ́ńtó ní nọ́mbà yìí o lo fọ́tò ìwọ tó wà behind this number either original number ni either Google number ni or whatever number o máa dẹni àgbéká ni kó tó kúrò láyé wọ́n á máa du ẹ̀mí ẹ̀ ni kó tó kúrò láyé wọ́n mọ̀ pé flagi ò tó yẹn fẹ́ gba péjì lọ́wọ́ mi Yorùbáwùyí lórúkọ mi bó ṣe wà yìí èpè tí mo fún ẹ ní ojú gbangba yìí 0.5% ni 99.5% tó kù 99.5% tó kù ìdí ògùn láti máa lọ ṣe fún ẹ nọ́mbà yẹn nìyẹn ìdí ògùn Emirates number ni àwọn Pakistani ni ṣẹtiri ìdí ògùn àwọn ọmọ wọn tó wà nílùú Emirates àwọn ni wọ́n ṣiṣẹ́ yẹn o ìdí ògùn láti máa lọ ṣiṣẹ́ ìtókù fún ẹ ìdí wo ẹlẹ́ẹ̀fẹ́ tó báyìí ẹ máa sọ wípé ẹ̀fẹ́ tó ń tẹra wọlé Abdulrahmanu ẹni àánú oníṣẹ́ ẹ̀jẹ̀ wọ́n pa ok ẹ bá mi wò lórí kíní jáde ẹ bá mi wò jáde lórí kí lórúkọ ẹ lórí Truecaller tí a yẹ àti ẹ̀rí ẹ lórí Truecaller àrí ẹ tó lórí Truecaller tí ẹ máa bàjẹ́ ṣáà ni bá gbósókè bàbá mi Abdulrahmanu ti gbé nursing school kó lókè ọdẹ ẹgbà wà lọ́wọ́ Abdulrahmanu ẹni àná. ó kẹ káàárọ̀ ẹkú ìfọmọ ènìyàn ẹ ṣeun láti ìjọ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ni mo ti ń fọlẹ̀ kú mo bá pé ṣe sẹẹtì Amẹ́ríkà yìí pé Ọlọ́run kò jẹ́ ká kéré kò délé ni àárọ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ ń wo kíní yẹn however mo dúpẹ́ lọ́wọ́ ẹ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí á gùn àlàáfíà àti ìdùnnú ló máa fi lólé ayé ọwọ́ ayé ò ní ká ẹ kò ní ká ọmọ ẹ kò ní ká ọkọ ẹ gbogbo ẹni tó fẹ́ fún rere ibi ò ní wọlé tọ̀ wọ́n. iṣẹ́ tó ń ṣe iṣẹ́ Fúnmiláyọ̀ Ọ̀rásọ̀mí Kútì tó liberate àwọn obìnrin wípé kán máa san táàsì mọ́ ní ọwọ́ gbogbo Yorùbá ẹ̀mí ẹ̀ gangan ẹ̀mí Ìyá Fẹlá gangan ló ń lò because ní ti tí mo mọ̀ nípa ìyá yẹn torí màmá mi sọ fún mi òun ló kọ́ màmá mi ní skul Abẹ́òkúta ẹ̀mí ẹ̀ gangan ló ń lò kò ṣe pàwọn ọkùnrin kò ṣe Ọlọ́run gbádé fáwọn ọkùnrin lóòótọ́ o ṣùgbọ́n I support you a little on that one nítorí pé ẹ̀yin obìnrin gangan ni ìyá wa lágbára Ọlọ́run lódùmarè wá fi ẹ̀mí gígùn àti àlàáfíà fi lólé ayé ẹ àìsàn dẹ̀ ní ṣe gbogbo ẹni tó náwó ibi sí ẹ ọwọ́ kan tó nà sí ẹ ibi mẹ́rin gbogbo ìtókù pátápátá àti tọ́nà ṣe ló máa jẹ́ tiwọn bó ṣe máa rí nìyẹn àtúnṣàlì bì. bàbá mi kẹ́ tó lọ sà àwọn tẹ́rọ́rìsì wọ òkè ọdẹ wọ́n pa èèyàn 16 gọ́vnà Kwara State òkèlè tó wà lọ́ndà Kwara State ó lọ sí òkè ọdẹ the next thing tó máa ṣe ni wípé kó mú fún nursing school tó ti káwọn èèyàn ní nursing kó move ẹ kúrò lókè ọdẹ kó move ẹ lọ sí Ìlọrin kí lẹ rí sọ sí gẹ́gẹ́ bí àgbàlagbà. kò sí nǹkan tá a fẹ́ sọ sí nǹkan tá a fẹ́ sọ sí tí mo lè sọ sí ni wípé èèyàn burúkú ẹni tó bá ń ṣe ibi wọn ò lè ṣe rere láéláé ẹni tí ibi bá ti wà nínú ẹ̀jẹ̀ wọn ò lè ṣe rere láéláé. mo gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin kan ọmọ yẹn bí ọmọ Èkìtì àbí nǹkan báyìí ni tó ń sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́sìn jàgídíjàgan yìí kò sí bọ́n ṣe fẹ́ ṣe
kò sí tínú wọn yẹn gangan náà máa ṣe èṣù ìpele sọ pé nǹkan burúkú tó wà nínú wọn tó ti gbìn sínú wọn nínú òkúta tó lọ sọ tó ń sọ òbó ajára tó ń lọ ńlá níbi òbó ajára tí wọ́n lọ ńlá. Bíbélì táwa kà sọ wípé ẹni tó bá ń ṣe ibi kò lè ṣe rere láéláé nítorí pé ibẹ̀ ló máa kú sí. Ẹ fi yẹn sílẹ̀ fún àti kí ni orúkọ ẹ̀ kí ló ń pọ sọ́tàn tó ń fagídí gba Ìlọrin wàhálà tí wọ́n nìyẹn. Nǹkan tó lọ́ máa gbé fún ẹ̀yin ìwọ lọ́lọ́run lò as a liberated ìwọ lọ́lọ́run lò as a liberated person fún ìgbómìnà for today. Ibi tí wọ́n fojú sí gbogbo ayé ń fojú sí Sunday Igboho wọ́n ń fojú sí àwọn alágbára ọkùnrin ní ìgbómìnà wo bí tí Ọlọ́run gbé gbà yọ sí wọn. Gbogbo ayé ló gbóhùn ẹ̀ mo gbọ́ the last minute tó ṣe é sìn pé Ajasera, can you imagine the world television ó ṣe NTA o ó ṣe channel television Nigeria o ó ṣe Arise Nigeria o world television Ajasera the whole world ló ti gbọ́ ọ̀rọ̀ Òkè Ọdẹ. O ò ní kú o ò ní ní àìsàn o ò ní àrùn nílùú yìí tí gbogbo wa wà yìí gbogbo ala máa kéré okòdé inú ayọ̀ládẹ ń lọ bó ṣe nú contraction Nàìjíríà tí wọ́n kó síbẹ̀ Abdulrahman Abdulrasaki àbíwá Abdulwere tó lóun jẹ àbùdó olórí ibú ẹni òfò. Wọn ò lè ṣe oríire mo ti rí gọ́vnà tó tọrọ mo ti rí kọmíṣánná tó tọrọ lójú títì mi gbọ́dọ̀ dárúkọ ẹ̀ tí n bá dárúkọ ẹ̀ wàá mọ̀ lẹ́kọ̀ọ́ yẹn náà nígbà ayé Jákàndé kọmíṣánná yes irú wọn máa padà tọrọ jẹ gbẹ̀yìn àsocial libi nínú àìtí ìjẹ orí bẹ́ẹ̀dì ni mo ṣì wà yìí nínú mi tí fi ẹnu kan àtàdé epo láàárọ̀ yìí gbogbo ẹni tó ṣebi sí gbogbo ẹni tó fẹ́ ilé ètò gbogbo ẹni tó ṣebi sí ẹni tó ní ìfẹ́ ilẹ̀ Yorùbá ibi máa wọnú ilé wọn ni kò tí wọ́n ṣe fẹ́ ṣe wọn ò ní bọ́ nínú ẹ̀ àsocial libi. Ẹ ṣé bàbá bó mi. ṣe rí nìyẹn lágbára Ọlọ́run bó ṣe máa rí fún ọ nìyẹn. God bless you my sister. Pẹ̀lẹ́kùṣẹ́ kò ní rẹ̀ o kò ní rẹ̀ mo sọ́lẹ̀ méjì kò ní rẹ̀ ẹ̀mí Fúnláyọ̀ Ransome Kuti òun ló wà nínú ẹ̀ ó dẹ̀ máa ṣàṣeyẹ ó máa ṣàṣeyege ni àsocial libi. Thank you my sister. God bless you. Màá sọ̀rọ̀